àǹfààní àwa méjèèjì lohun tí mò ń try láti sọ fún ẹ. No, Omolara, no. Imotara and Ikomorisio. I'm telling you, because you just seem to want to eat your cake and have it. Irú ọ̀rọ̀ wo ló ń sọ báyìí náà, Raymond? Otoro ni o. What is Manda Bisokuso ni e? Mankoro leti goni. I'm telling you, because this whole situation is not going to a good place. Honey, please just give me some time, eh? Má pariwo gbogbo nǹkan tí mò ń ṣe, ṣùgbọ́n. Ọdún kan la fi ní àdéhùn fọ́rọ̀ yìí. And right now, my conscience is not letting me sleep at all. Gbogbo ẹ̀kọ́ ṣe àǹtí òkè àpolúkú mo ṣe ni. Wo, a máa discuss èyí tó kù later, ṣùgbọ́n. Because bàbá yìí èmi àti ẹ̀ ní appointment pẹ̀lú Dr. Adéwálé ní 2:30, eh? Molara. Baby, relax, eh? Mo mọ nǹkan tí mò ń ṣe, ṣùgbọ́n. I love you. Ijesha. Eletan. Ẹ kọ́ ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta nìyẹn o. Lọ fún ọ lóògùn. Kò fún ọ ní òògùn yẹn. Ẹ tẹ̀lé. Ẹ ṣé gan. All right. Ẹ ṣeun o. Ọjọ́ òní kí. All right. Ẹ ṣé gan. Yóò ní dáàmú. Ẹ ṣé gan. A máa rí yín, doctor. Ẹ ṣeun gan. Ẹ padà. All right. Kò sí kankan. Ọ́fíìsì àdédé sú mi ni. Ẹ má sọ̀rọ̀ báyìí náà. Ẹ̀rọ tèmi mọ́ ti yín. Ẹ jẹ́ ká túbọ̀ try sí. Ṣé mọ̀ pé àwa méjèèjì la mọ̀ pé kò sí nǹkan tó ń ṣe wa. Ṣùgbọ́n àwọn fámìlì yín ń kọ́. Ó ti ń tó bí ọdún méjì báyìí sí, wọn ò gbọ́ pá, wọn ò gbọ́ po. Ojú wo lẹ fẹ́ kí wọ́n máa fi wò mí? Tó àbí fẹ́ ká gbìyànjú dókítà mi. Rárá o. Mo sọ fún yín, ẹ mọ̀ gbogbo wàhálà tó wó tí mi náà kí n tó discover Dr. Adéwálé ni. Méjì ni. Dìkọ́ bá àwọn èèyàn wá tiẹ̀, tí nìkan la máa rí, báyọ̀ ó sì máa ṣẹ́jú lọ. Àní pé gbogbo wàhálà tí mi ṣe kí n tó réèyàn mú mi lọ sọ́dọ̀ dókítà náà. Mo sọ fún yín náà, gbàgàdà lórúkọ ẹ̀ ó yọ lórí íńtánẹ́ẹ̀tì. Kódà wọ́n sọ pé òun ló fẹ́ mọṣẹ́ jù lọ ní gbogbo àgbáyé lórí ọ̀rọ̀ àìrọ́mọbí yìí. Kò jẹ́ pé lílàbí ò ti níyì ni. Kò burú. Ẹ súnmọ́ mi, ẹ jẹ́ ká túbọ̀ ṣe sí. Ó ti sú mi, ó ti rẹ̀ mí. Ẹ̀mí mi gàdí fẹ́ bọ́ lẹ̀lẹ̀. Tó bá dọ̀là á máa sì yòókù. Ó kì í gbà yín ẹ rest. Ẹ jẹ́ kí n lọ lo tábìlẹ̀tì. Ṣadé, irọ́ ni bí mo ṣe rí ẹ báyìí mo ti dẹ́ ẹ mọ́ látọ̀kan. Ṣadé, ọ̀rẹ́ mi. Báwo ni? Ṣadé gan. Kíkẹ́, ojú ẹ̀ rè.
orí mú tiẹ̀ náà rè. O lè change. O ti gbàgbé gbogbo àwàdà tá máa ń ṣe nígbà tá wà ní school. Ṣadé ìwọ náà mọ̀ pé àbímọ ni kò ń ṣàwòkọ́ṣe. Àmọ́ kúkú mọ̀. Wo ìwọ ló mọ̀. Jẹ́ fún ẹ ní nọ́mbà mi kó flash phone mi. Then I'll call you up later. Then mo bá ṣe máa múra wa náà. Má worry. Ìwọ ṣàwọnù mọ́tò ibo ló ń lọ ná. Mo lọ síbi iṣẹ́ ni. Wọlé jẹ́ ń gbé ẹdán náà. Hey Shadi girl, ó máa dùn ní uniform kẹ. Àbúrò mi báyìí. Wo jọ wá gist mi. Gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ láti jọ pátápátá ni mo fẹ́ mọ̀. Má kúkú sọ. Báwo ni? Iṣẹ́ ń kọ́. Orúkọ rẹ̀ mi à ń bá yí. James, fi mí lẹ̀. O má gbọ́n oúnjẹ àárọ̀ rẹ̀ fájá jẹ. Ṣá ìgbádùn ṣá. Ẹ káàárọ̀ mà. Tí mi ò bá káàárọ̀ kọ. Answer me. Ẹ̀yin náà máa sọ pé ẹ̀sìn bẹ́ẹ̀ kẹ́. So, ní inú kíchìn mi, lẹ ti fẹ́ máa bára yín sùn àná. Rárá máa mi ò bá sùn. Ń gbọ́, mo bẹ́ ọ sùn. Ọmọ ṣoṣo ní kúrò ní kíchìn fún mi. Oníranù dédé. Àwọn wo ni? Àwọn ìdí ọtí yẹn ni. Aláwọ̀ wo ni? Bísọ́lá àti James dípò kí wọ́n máa ṣiṣẹ́ ta sí torí ẹ̀ fún wọn lówó wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ sí máa bára wọn sùn nínú kíchìn mi màníkẹ́. Ṣé nítorí ẹ̀ lọ fi wá fọ́ pé èbò pé wọ́n? Idiot ọ̀dẹ̀ òpònú ló ń jẹ́ bẹ́ẹ̀. Jẹ́ kó máa tètè lọ kí ní bá tètè dé. So kò sí nǹkan tẹ́ máa sọ sí ọ̀rọ̀ yìí sìn. Olúmọ̀dé mọ́lé láwọn sọ. Ẹ̀yin náà lè fa òye gba àwọn tó fi bàjẹ́ báyìí. Johnny Mercy. Safe Johnny. Kò sí. Mo rò pé bọ́yọ̀ ń bínú ni ìmàpọ̀ dàbọ̀ ló wí. Kò sí ògùn gbèwọ́ náà. Ọlọ́mọ kàtàn rí o. Nǹkan burúkú mà làbọ̀ ẹ̀kọ́ o. Ẹ káàárọ̀ sà. Jemisi. Ǹlẹ́ ọ̀dọ̀ bọ̀dá mi ní olórí ẹbí ibẹ̀ là ń lọ síbò mọ́ bẹ̀. Ṣé láyé dáadé? Orí ẹ pé ó ti mọ́ bẹ̀. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. I see. Please don't tell me. Ẹ má sọ pé mo That you are pregnant? Impossible. Ṣé ní kò tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí yẹn? It's a minor side effect. Family planning injection tó gbà. But it's a normal nausea. Side effect burúkú nìyẹn. Àyà mi ti já. Máa bẹ̀rù máa fún yẹn náà. Máa fún ẹ láwọn drugs kan tó máa lò láti fi suppress side effects yẹn. Okay? Ó bẹ́tà bẹ́ẹ̀. Meanwhile, ó dàbí ẹni pé ẹ máa tún bá mi mú bàbá yìí lórí wálẹ̀. Ó fẹ́ máa ṣe iyèméjì. Okay. All right. Sori tí bá tún jọ padà wá. Tí mo bá da medical jargon múlẹ̀. Ìwọ gan àyájá o. Medical jargon ní kọ́kọ́. Ẹ máa bá mi sọ fún wípé àwọn oògùn tuntun kan tún ti jáde then ẹ wá gbówó lé ṣe mọ̀ pé irú illiterate bíi tiwọn yẹn tí nǹkan ò bá tí wọn kì í believe pé ó lè ṣiṣẹ́. That's no problem. I'm in business to make money. Abi. While you're making money ṣé kò dákẹ́ máa náwó nǹkan sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọmọlára ibu owó ilépo kan tó máa fún nínú ìwọ̀nba tẹ̀ ń tọ́ sí wa lẹ́jọ́ láti refinery èlò la fẹ́ fún nínú 500,000 tọ́gbẹ̀ ní fún wa every month. Ìyẹn tí ẹ fi lọ̀ mí wò náà. Okay, I will think about it. But meanwhile, jẹ́ kí nurse wá fẹ́ láwọn drugs. Àdìsá, lóòótọ́ ni nǹkan tí dókítà sọ fún ẹ wípé kò sí nǹkan kan tí ń ṣe ẹ̀yin méjèèjì ṣùgbọ́n ìwákúwà láàwá nǹkan ohun tí ọba sì gbọ́njú ní lọ kì í máa sọ nínú
dán nǹkan tí mo sọ fún ọ yẹn wò dán wò. àmọ́ èmi àti ọ̀làdùn pé wọ́n fẹ́ yàwó lé. Àdìsá ṣé mo ní o fẹ́ yàwó ni èmi ò ní o fẹ́ yàwó ọ̀wà ọmọbìnrin kan tí wọ́n rẹ̀ tẹ́jọ́ dọ́rẹ̀ nígbà bá dọ́dọ́ rẹ̀ èyí ò ní jẹ́ àmọ́ bóyá nǹkan kan bẹ láàrin èyí méjèèjì tàbí nǹkan ò ṣe é. àmọ́ tá a bá jọ dọ́rẹ̀ tó bá jẹ́ pé àsìkò tí mo bá dọ́rẹ̀ ni gbogbo oògùn tí mò ń lò tó ṣiṣẹ́ lára mi ló bá doyún kọ́. yóò dìgbà náà ná yóò dìgbà yóò sì doyún ná akẹ̀ǹgbè ní òjòwò ibi láti tó kò bọ́ ń lọ́rùn yóò dìgbà náà ná. kẹ́ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbẹ́ ṣe ń bá a kalẹ̀ orí o. bọ̀dá Gbẹ̀ngà láàárọ̀ kùtùkùtù lẹ́mu tí yóò tọ́ra yìí nígbà tí ó bá fi dalẹ̀ alùkẹ́ máa forí rìn ẹdùn rẹ̀ ń bò lè fẹ́ jáwọ́ ní wà padà. rubbish get ṣé o yá mi lówó mu tí ni àbí àwa jẹ́ owó ẹ̀rín ni. Gbẹ̀ngà lẹ́nu ẹ̀ ìsọkúsọ nù. bàbá ẹ jẹ́ ká bá Àdìsá sọ̀rọ̀ kó fowó mẹ́bí Àdìsá àwọn tó fowó tún ṣe lábàákú tí oníjọ́ tó bá kú. òkú àbúrò rẹ irú ìsọkúsọ wo lọ sọ. it is a truth. àbúrò ẹ ọmọ mutí níbi òkú rẹ. yes kẹ. jáde mo ní kó jáde. mi ò lọ ní ìyá. jáde mo ní kó jáde jáde èmi ò bọ́ ọmọ mi bọ́ bọ́wọ́ jáde. òdodo ọ̀rọ̀ ní. jáde èèyàn rádaràda. ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n Gbẹ̀ngà sì sọ ó tọrọ wọn àmẹ́. bí báwo. ṣe mọ̀ wípé tágbà bá tàpá tó rẹ̀ bí àgbárí tí wọ́n bá fẹ́ ṣèkéde òkú rẹ̀ wọ́n á ní ọ̀pọ̀ ọmọ àti ọmọ lọ́gbẹ̀yìn rẹ̀. bẹ́ẹ̀ ni. tí ẹ̀ bá wá dàgbà tí ò fọmọ sáyé tí wọ́n bá fẹ́ ṣèkéde rẹ̀ wọ́n á ní ọ̀pọ̀ ẹ̀gbọ́n àtàbúrò lọ́gbẹ̀yìn rẹ̀ tó túmọ̀ sí pé àwọn ni wọ́n jogún ẹ̀. ṣé n tí o fi rò pé ó sọ̀rọ̀ gidi lọ ìwọ náà mú tí ó ní àbí kátikàti ọ̀rọ̀ wo ló ń sọ yìí. ọ̀wá ní ọ̀rọ̀ tí Gbẹ̀ngà sọ lọ́dà ṣé ó tiẹ̀ tọ́ sí Gbẹ̀ngà lẹ́nu láti sọ̀rọ̀ rádaràdá báwọn ládùúgbò wàhálà rẹ àti ìnáwó rẹ tó nálé lórí kí gbèsè ayé rẹ ó lè dáa. Titus. Titus náà lórúkọ ẹ̀ torí ẹ̀ la ṣe máa ń pè ní ẹja inú kólówó ń gbà yẹn. ó kì í gbàgbé nǹkan mi ò mọbi tó wà o. ìgbà ìmọ̀lọ́pọ̀ campus love náà ó mọ. tẹ bá wí bẹ́ẹ̀ so ọ̀rẹ́ ta ló wà lójú ọpọ́n báyìí. Kíkẹ́ kọ́lọ̀ ń ṣàánú ni. kí ló dé. mi ò mọ̀ ìwọ ń kọ́. ó ní bọ̀bọ̀ kan báyìí tí mò ń fẹ́ bí aláìfẹ́ Fọlábí lórúkọ ẹ̀. àpò ọ̀dọ̀ ẹ̀ náà ló dẹ̀ wá sí yẹn. fine boy. ṣé fine la fẹ́ jẹ ni. wọ́n ọ̀rẹ́ àwọn gáìsì sìn wọn ti rẹ́dì láti forí lélẹ̀ rárá a ní kàn tiẹ̀ gbọ́rùn wọn dúró báyìí ká tiẹ̀ rí kan fi ṣe kan mi ì mọ reason wọn rẹ́dì láti settle down. maybe kò dẹ̀ ní sùúrù díẹ̀ fún bí Ọlọ́run àkóso nínú agbórí dúró. kó gbórí dúró náà làdúrà tá à ń gbà kọ́lọ́run gbà fún wa ni. still give him a chance. yes ma in fact tó bá fẹ́ chances mo ready láti ṣe báyìí. àwọn ọmọ ẹ so ìbolówó àti ń ṣiṣẹ́ ń sìn. mo ọ̀rẹ́ mi ọ̀dọ̀ Addis Oil Limited ma ti manage. Àdìsá ilépo. ṣó mọ ni. mo fẹ́ mọ̀ pa ni clinic tí ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ lòun àtàwọn ẹbí ẹ̀ ń lò ibú owó nìyẹn. lóòótọ́ rẹ̀ Àdìsá lówó lọ́wọ́ àmọ́ Ṣadé òun kò díẹ̀ sórí ààbọ̀ ẹ̀kọ́ tó nìyẹn ìṣòro gidi ni fúnnú ayé ẹ̀ tí n bá sóyìnbó kan kalẹ̀ báyìí mo gbọ́dọ̀ túmọ̀ ẹ̀ kó tó yé ó ti sú èmi gan pàápàá bí mo ṣe wà yìí. ó ṣà ń sanwó iṣẹ́ tó ń ṣe. lóòótọ́ ká má parọ́ o ká mú tẹ̀gàn kúrò báyìí Àdìsá làwọ̀
ó yàtọ̀ sí dídìrín tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ ń bàdàn lóṣù tó kọjá. Paradise super good gọ́ọ̀mù némi tí gbogbo ẹ̀lú àlọ́ ẹ̀ ṣe báyìí ni. ṣé pé kò tí ì ju oṣù kan tó dẹ́kọ̀? Mi ì tí ì lójú oṣù kan lọ lẹ́kọ̀ọ́. ọmọ o ní láti súnmọ́ mi mẹ́ kí n mú ẹ mọ gbogbo ibi tí ìgbádùn wà ní Ìkẹjà yìí. ọ̀rẹ́ mi jójójó èmi gan ti ṣetán láti rìn súnmọ́ ẹ bí mo ṣe wà yìí ó mọ̀ pé mi gan ò fìgbà kankan sí láàkiri. ṣé mọ̀ wípé ẹ̀dẹ̀ tí ń ṣẹ̀mí o. kí ni a ṣe máa. ẹ kúrò nílé níjẹta ẹ lọ sọ́dọ̀ lórí ẹbí ẹ dé ẹ ò sọ nǹkan kan fún mi mo kàn ń wò yín ni o. ẹ má bínú wa ẹ má bínú. ok so kí lẹ bá bọ̀. Àdìsá. ọtí tí a sọ ju ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ náà wọ́n sọ. yes I'm listening mo ń gbọ́. wọ́n ní ọ̀rọ̀ ọlọ́mọdé wọn bá ń sọ ọ̀rọ̀ ọmọ náà. yes you said so. ṣùgbọ́n ẹ ò tí ì sọ nǹkan tó wà lọ́kàn yín gan-an tó fi lè mú kí wọ́n ránṣẹ́ pè yín. níbi èèyàn sí ọlọ́run àbẹ́ o wọn ò sọ pé mo sẹ́sọ. kí ni wọ́n sọ fún yín. kí náà ní sọ fún ẹ ju bá a ṣe ń lọ ilé ìwòsàn náà lọ tá à ń lọ. mo lérò wípé mo sọ fún wọn wípé dókítà tá à ń lọ rí ti sọ pé kò sí nǹkan tó ń ṣe àwa méjèèjì pé ìwọ ló kàn máa ń rẹ̀ tá a bá ti fẹ́ máa ṣeré. ṣẹ̀rójú ayé abẹ́ orí ẹni ta ní kọfẹ́ ní lójú ata ló fi sẹ́nu o. ó jẹ́ wọ́n ni. ojú ẹ̀ ajá. ó ti yó. àṣírí ẹ̀ á tú. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀pọ̀. ìwọ ló mọ̀. Yes. Rasa. Mo ní kí n gbé fruit àti oògùn yìí wá fún yín. Mo rí pé ó fẹ́ rẹ̀ yín díẹ̀ sà. Ó ṣe. Yes sà. Ọlọ́run tó tiẹ̀ náà sí. Àmín. Ẹ lògùn yẹn kẹ́ wá fi fruit lé kíákíá lára yín máa lé. Ọ̀dà àti gbọ́. Dákun akọ̀wé. Àwọn oníbàárà jẹ́ ń sọ pé àwọn yọjú sí alónìí sí wọn yọjú mọ́ ni. Wọ́n ti wá ǹdẹ̀ ti dá wọn lóhùn torí mi fẹ́ kán disturb yín sà. Mo mí pé mi fẹ́ kí wọ́n yọ yín lẹ́nu sà. Ọ̀sẹ̀ mo dúpẹ́. Máa ń sí aṣọ lórí rẹ̀. Okay. Ẹ tètè lò máa padà wá kó abọ́ sà. Ọ̀sẹ̀ mo dúpẹ́ o. Àjọ ìnìkan mi ẹ jẹ́ o. Àmín. Ọmọ náà ní rí lóògùn. Àmín. Ọ̀sọ̀. Ìdààmú ayé ò ní bọ̀ o. Àmín. Gbogbo ayé ò ní nù fún ọjọ́. Àmín. Ẹ jẹ́ n padà sí desk mi sà. Yes sà. Ọ̀dà ọ̀sẹ̀. Ọmọ lára ẹ̀mí Àdìsá ẹ kò sí ìṣòro kankan ní agbára Ọlọ́run
iṣẹ́ tí mò ń lọ sí nígbà tá a bá fi rí ọ̀túnla agbára Ọlọ́run ní ti ṣetán ní ti máa darí bọ̀ àlẹ́. Ẹ káàárọ̀. Káàárọ̀ James. Jébìsì ìwọ ní lè bá mi lọ ibi tí mò ń lọ ń tẹ sọ́gbọ́. Ṣé kò sí sà? Rárá kò sí nǹkan kan ìkan náà àwọn òṣìṣẹ́ mi ọmọkọ̀ wà dáadáa sọ́gbọ́. Ẹ̀mí Àdìsá Jèmí bá mi gbé ẹrù bá mi nú ọkọ̀. Ẹ má fojú mi sọ́nà. Ẹyọ jẹ́ bí mi èmi gan kàn mí ò ní balẹ̀ lọ́hùn. Gbọ́ kí ló ṣẹlẹ̀? Bísọ́lá ló pè mí sí ibi tí mo ti mú ẹmu. Ó kàn sunkún ni mo gbọ́ nǹkan tó ń sọ. James ọ̀gá ti kú o. Kí ni? Kò jẹ́ ṣẹlẹ̀. Wọ́n ní tí ìlà kan lórí ọkọ̀ wọn sómi látòrí afárá. Ẹni tí mo sì dágbére fún láàárọ̀ èkó tó lọ. Irọ́ ni kò jẹ́ ṣẹlẹ̀. Wá òótọ́ ni o. Kódà olórí ẹbí gan-an ló ṣíwájú àwọn tó wá tún fọ̀. Wọ́n sọ pé ọtí gbogbo ọ̀gá gan-an yọ jáde. Àṣírí mi ló tú yìí o. Àṣírí bíi ti báwo? Nǹkan tí mo fi ń ṣe ọmọkùnrin gbòòrò nìyí. Babaláyé mi ti ló lọ yìí. Àní mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ láti ìsàlẹ̀ ní níbi tí mo ti ń bá wọn ké. Ó jẹ́ ń ṣojú ayé kémi náà ṣe bíi pé mo kí à. Ó kémi náà máa wá gbádùn lókàn báyìí bí ìranú ṣúgà. Ṣé rójú ayé abẹ́ orí? Ṣé rójú ayé abẹ́ orí? Ẹni ta ní kó fẹ́ ní lójú, ata ló fi sẹ́nu o, ojú ẹ̀ ajá. Èmi Àdìsá Agbọ́lá mo pinnu láti ka wíìlì mi sínú fọ́nrán yìí torí pé kó mú bá sí àríyànjiyàn tí ọlọ́jọ́ bá dé. Báyìí ni mo ṣe fẹ́ kí wọ́n pín àwọn ogún mi. Mo fẹ́ kó jẹ́ pé gbogbo ohun tí mo ní pátápátá kó jẹ́ ti àwọn ọmọ mi kí ìyá wọn Ọmọlára kó bá wọn pín. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé mi ò bímọ tí ọlọ́jọ́ fi dé nítorí pé a sì ń wojú Olúwa fún ọmọ. Tó bá wu ìyàwó mi Ọmọlára Agboola kó fẹ́ ẹ̀gbọ́n mi Gbénga Agboola. Ọmọ tàbí àwọn ọmọ tó bá bí fún ẹ̀gbọ́n mi Gbénga Agboola àwọn ni kí wọ́n jẹ ogún náà. Ṣùgbọ́n tí ìyàwó mi Ọmọlára tí ó bá wù láti fẹ́ ọkọ mìíràn mo rọ gbogbo ẹbí láti yọ̀ǹda ilé mi oníyàrá méjì fíláàtì tí mo kọ́ sí ìlú Ìwó fún ìyàwó mi Ọmọlára Agboola kí wọ́n sì fún ní mọ́tò kan tí mo rà ní orúkọ rẹ̀ tó wà nínú ọgbà wa kó máa gbé lọ. Ẹ ṣé mo dúpẹ́. A ó pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yẹra wa, a ó ríra wa, ayọ̀ mọ́ra wa. Ẹ ṣé mo dúpẹ́. Bí olóògbé fẹ́ kórè ní ẹ̀rọ. Bí ó ṣe fẹ́ kórè nù. Ẹ jọ̀ọ́ ta ló ní nǹkan sọ sí gbogbo nǹkan tá a gbọ́ yìí o? Ta ni o? Ọ̀dà tí ò bá sí ẹni tí ó sọ nǹkan kan pa rẹ̀. Àbọ̀rọ̀. Ìfẹ́ ta ni? Kí n bímọ fún ta ni? Èmi ni ẹyẹ méjì ò kì í jẹ eagle Mr. Gbẹ̀ngùsẹ̀. Gbẹ̀ngà Gbẹ̀ngà. Àfi kọ́ lọ pé àbúrò mi sábẹ́ mẹ́rin rẹ̀. Gbẹ̀ngà ẹkún yẹyẹ kí lè tó ń sọ ní ẹsẹ̀ jẹ́ àmọ́ o tí àbúrò ẹ̀ tó ṣaláìsí ló sunkún rẹ̀ ni àbí ogún tí a ń pín tọ́jà tó àwọn kó gbọ́ ẹ̀fọn àtìyàwó ewu ló ń sunkún sí.
méjèèjì. Torí pé èmi náà ní táyé dìrò wípé kò lè dáhùn kan lè ṣe kékétíkétíké ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà Olúọ̀run ló bá mi ṣe kékétíkétíké ó bá mi ṣe. irú ayọ̀ ìyàwó ló bá ẹ̀wà bá mi gbé gba ọ̀pẹ́ o yẹ́yẹ́yẹ́. My brother. kí ni tó ń yọ̀ lé lórí báyìí. ọbẹ̀ ti sọ ni. èmi jogún 2-bedroom flat ní Ìwó kò má ṣe lẹ́kùn bíbá ní Ìwó olórí burúkú yẹn mà ní rọrùn wọ̀ ákùn yẹn ò ní rọrùn wọ̀ tó bá kú díẹ̀ kó wọ̀ èṣù anamọ́gọ́ padà. Àkíkà meanwhile ó ní ẹ̀gbọ́n Àdìsá yìí ó tún lè kojú àbúrò ẹ̀ lọ. Very disgusting figure bí ẹ̀bọra ló ṣe rí. ṣùgbọ́n ó sọ fáwọn ẹbí ẹ̀ pé ó máa gba àkóso ẹ̀ lóko àbí nǹkan tó fi yé mi kọ́ nìyẹn. I don't have a choice kí ló fẹ́ kí n ṣe. Ọmọlára ṣé máa gbọ́ mi. What? ẹni tó bá na ìyá ìyàwó ẹ̀ ó gbìyànjú lánàá Àdìsá gbìyànjú àparọ́ fún láàrin ọ̀rọ̀ bí èmi àti ẹ̀ ṣe jẹ́ síra títí ó fi rán wa throughout university torí ó fẹ́ràn ẹ̀ ó lè ti kún sí máa bọ̀ ká máa ṣeré ìfẹ́ wa lọ farabalẹ̀ kò gbọ́ mi àti tagbọ́n gbogbo nǹkan tó sọ pé ká ṣe láti ṣe owó yìí ó sì yọ still ìwọ náà ni ò yọ yìí. ìdí nìyẹn tí ò tí yẹ kí n fi lé yẹn sílẹ̀ báyìí aláṣeyọrí ni mí náà mi ò kí n ṣe aláṣedànù. wà wá fẹ́ disgusting figure òun náà máa gorí ẹ̀. God forbid ọlọ́mọ jẹ́ he can never touch me. rárá àṣejù ni ìyàwó àkọ́fẹ́ Elédùmarè o lórí ọ̀rọ̀ kàwé fún ni ká má gbọ́ yìí náà ni Elédùmarè fi kọ sílẹ̀ àṣejù òun là ṣe tẹ́ o àṣejù ló ń rawọ́ lé o. lẹ́nu ẹ̀ Raymond ní ẹnu ẹ̀ sí èmi ẹ máa wọ́n tí mo sì torí ẹ̀ ń ta ara mi lọ́pọ̀ nísìnyí ló wá mọ̀ pa aláṣejù ní èmi. Just listen to me. mo blame ẹ mi ò blame ẹ rárá ṣebí kì í ṣe wọn ni wọ́n ń gbọ́ mọ́lẹ̀ ní gbòkúgbò ṣebí kan tí ó ṣe dùn ẹ́ nìyẹn. tí ò fi dùn mí kí ló sọ tí ò dùn lẹ́nu ẹ ìyàwó mo fẹ́ fẹ́ sílé ó wà nílé another man tó ń gbọ́ mọ́lẹ̀ tó ń yí láta every day you think it's easy for me. Sweetheart, ṣe báwọn Yorùbá náà ló máa ń sọ wípé ẹni tó bá máa jó inú àpáta kí wẹ́nú àáké ṣe bí tabati. lẹ́yìn ìgbà tí Elédùmarè kọ àṣejù wọn lọ fẹ́ àtàtúrí o àti Elédùmarè títí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọn ti kọ ara wọn Elédùmarè oníkọ àtúrí wa o. Yoruba. Ẹ káàbọ̀. Pẹ̀lẹ́. Yes ma. Wọ́n ti kó dé ma. Àwọn wo? Àwọn dájú tuntun náà ni. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, ohun gbogbo kọ́ mà ní wúrà o. Ẹlẹ́tàn obìnrin, ojú rẹ̀ á já o.
kiss me. Kiss me. Oh, my angel, life is awesome. Sweet ọmọ tó dùn. Tí n bá jáde gan, Ọlọ́run á bínú pé mi ò lè. Shut up! Òyìnbó tó ń jẹ́wọ́ àdàlú lọ́rọ̀ ẹ, ta ni o mọ̀ wípé ó tí ìfowó tútù fọ́kàn yan gan mu. Ó láti jẹ́ pé bó ṣe ń pariwo má burú mi tó fi pa nìyí. Ṣẹ́rí, tí wọ́n bá ti fẹ́ wọ yàrá mi, wọ́n máa ń kọ́lẹ̀kùn wọ yàrá ni. Yàrá ẹ àbí yàrá wa, kémi kan ilẹ̀kùn kí n tó wọlé. Ó fẹ́ lè sọ pé kí n kọ́kọ́ tọwọ́ bọ̀wé kí n tó ṣe aṣọ. Bọ́sì mi jọ. Ìṣẹ̀lẹ̀ ní òru wọn dé ta ó kẹ̀kẹ́ tì kẹ̀kẹ́. Ìṣẹ̀lẹ̀ ní òru wọn dé ta ìyàwó òsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Mo wí tán. Ṣé lè ń dá lórí bẹ́ẹ̀dì mi? Ṣé lè ń dá lórí bẹ́ẹ̀dì mi báyìí? Àrí ìgbà iṣẹ́ ń pọ̀ jù. Ṣé báwọn yàrá? Ẹ wo Sọ́dọ̀! You did talk, I talk. Tí n bá ń sọ̀rọ̀ kó lọ sọ̀rọ̀. Ọgbọ́n! Ẹ má bínú. Níbo ló forúkọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Wọ́n tó ṣẹlẹ̀ ṣe gbogbo tó bá fẹ́ ṣe. Mo ń lọ mo ń padà bọ̀. Ọgbọ́n! Mo ti gbọ́. Gẹ́gẹ́ ti Ṣé màá yẹn máa ṣe manipulate fún mi báyìí? Ìwọ kẹ̀, ta ló ń jọ ọmọdé apẹ níwájú ọmọdé apodidi èèyàn? Tí alágbára ní bá fojú kan alágbára oko báyìí, ó máa jẹ́ǹtù ni. Mo gbá lójú wèrè. Ní ìpàtà ọmọ oko. Abẹ́mi. Ìwọ kọ́ ìlú ni. Ayé bàjẹ́, adìẹ ṣeré òṣùpá. Head house ń pè ẹ́, òun fọwọ́ gbáyà. Tí bá gbá ojú ẹ báyìí, ẹ̀ẹ̀kan náà ni gbogbo ìkànnì ẹsẹ̀ máa fò jáde. Ẹ má bínú sá. Ẹ má bínú jà. Comes to him. Kí lẹ wí? Comes to him. Orí, you no read book. O kàwé. Comes to him lásán ló mọ̀. Wàá sọ̀dọ̀ mi. Ẹ kí wàá ní fáàrí ẹ̀ tó kàn rọ́ọ̀gì gbogbo ètè lásán. Wo, ebi ń pa mí kí mo lè rí jẹ. Èmi ò ṣe oúnjẹ o, tó bá fẹ́ jẹun o máa wọnú kíchìn wa lọ dáná ni. Tíkẹ́. Don't buy them. Why are you smiling? Bóyá ló lórí burúkú yìí, bóyá ni ò ti kóòdù wọlé fólúwẹ̀ báyìí. Náà ló ń rùn yìí. Àgbákò. Ta nìyẹn? Èmi Bísọ́lá ni màá ń. Wọlé. Níbo lo ti rí bágéjì? Èrò àwọn dáàdì tó ṣẹ̀ṣẹ̀ dé yẹn ni mà. Kí ló wá ń gbé ṣe ń bí? Àwọn ló pè mí o, wọ́n wá sọ pé kí n kó ẹrù yìí lọ sí yàrá ìyàwó àwọn. Wọ́n wá béèrè pé yàrá ìyàwó wọn wo ni. Wọ́n wá sọ pé. Gbogbo sórí tí ò bá gbé kíní orí burúkú ìkúrò ń bí báyìí you be in deep shit gbé jáde. Sorry ma. Dúró padà wá sórí kó àwọn best pet tó wà nílẹ̀ yìí tó bá ti dọ̀la kòkó fún mama Janet kó sókè sínú omi gbóná pẹ̀lú detergent kó tó kó sínú washing machine fọṣọ ti gbọ́. Yes ma.
fish. Majara gbàgbọ́. Pálapàla ìsọ àpàlà ó láti jẹ́ pé ọmọ yìí ò ní pásẹ́ńjà nínú ọpọlọ torí tó bá ní èrò lórí ni kò ní gbẹ́rù mi síbí. ṣó ti sọ fún? mi ti sọ mo ṣe confam lánàá ni. Ada kò tètè sọ fún un. Ṣadé báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Báwo ló ṣe fẹ́ sọ? Bí Akin wá bẹ́ẹ̀ sọ fún un. Ó mọ̀ pé obì mígbà tó máa ṣe. Ọ̀nà ìmàrókò láyé mi báyìí ṣé bí ọ̀ ṣe ń lóyún náà rè ẹ̀kan ṣoṣo mo dẹ̀ ṣe o. Rárá ẹ̀mẹ́wàá ló bá ṣe kó tó dúró 10 good times ló bá ṣe kó tó dúró. Gbogbo nǹkan ni wọ́n máa fi ń ṣeré ń tiẹ̀. Ọmọlára Ọmọlára ṣílẹ̀kùn àbó ti ya wèrè ni. Tó o bá ṣílẹ̀kùn máa bọ́ǹbù lẹ̀kùn yìí àbó ti sùn ni. Tí mo rẹ̀ ti gbára ní lálẹ́ yìí láti kó lábò àbí irú amúnidáràn wò lè lé ìbáyọ̀ lọ́hùn. Béèyàn bá ṣe máa jọpọ̀ lọ ṣe bá jẹ́ èyí tó lẹ́yìn báwo ló ṣe wá ń kó. Ọ̀rẹ́ ó sú mi o. Kí ni wọ́n gan wá ń ṣe ń bẹ̀ kí ló ṣe ń ṣe ń bẹ̀. Mi ò lè kúrò bẹ́ẹ̀ yẹn mo bọ́kọ mi jìyà. Ó bọ́kọ ẹ jìyà. Ọmọlára mo mọ̀ kó ti tọkọrọ lẹ́nu kò ṣe é gbé mi ọ̀kánjúwà ló ń bá ẹ jà o. Owó olówó ti fẹjú mọ́ ẹ. Ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí ò lè yí ẹ ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá jẹ́wọ́ ló wà ní pòsíṣọ̀n tí mo wà wàá ṣe ju bí mo ṣe ń ṣe yìí lọ. Láíláí I will do no such thing. Tó bá jẹ́ pé mi ni mo wà ní pòsíṣọ̀n tí wò wá máa ra lọ fẹ́ Raymond jẹ́jẹ́ Ọlọ́run ṣe kò kúkú tí níyàwó ó dẹ̀ níṣẹ́ lọ́wọ́. 100,000 naira lóṣù níṣẹ́. 100,000 kì í ṣowó. Ọ̀rẹ́ àìlówó lọ́wọ́ ló ń mú èèyàn tilẹ̀kùn mọ́ 100,000 naira sínú yàrá. Kí ni 500,000 naira tó jẹ́ bàbá 100,000 naira lè ṣe fún yàn láyé sí? Òkè wo báyìí ṣe bí wọ́n ló ta fún mi. Èmi náà ni. Tá a bá convert owó ẹ̀ tó ta fún mi ní dọ́là sí náírà kò ju 500,000 naira lọ. Ó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi àmọ́ nǹkan tí mo sọ fún ẹ ni pé a bird in the hand is worth more than 10 in the bush. Owó rẹ̀ ṣàrọ̀ra fi àwọn ẹyẹ inú igbó àti inú bush sílẹ̀ sórí Àdìsá àti fámìlì àwọn gbogbo ní ẹyẹ tó wà lọ́wọ́ ọ̀sìn ṣàrọ̀ra jẹ́ ṣe kí ni ṣàjọ rẹ̀ rọ pamọ́wọ́. Ike ìdá torí Ọlọ́run ike ìdá. Mo ń bọ̀ sá. Ọ̀nkú. Kálọ́kù láyé ìwákùnrin òkú pèmí ní àgbẹ̀ngùló gbẹ̀ngùsẹ́ ṣúgà pàì ọ̀nì mílíkì kọ́ńblálá hálọ̀. Kílè ọkùnrin ò pè ṣé àròbó ló pè mí ni ọ̀dà ẹgbẹ́ àpọ̀dà ni ẹ tó ń gbé títí ọlọ́dà tó tún fọ́dà kúnlé kọ́ ọmú kẹwàá káfí mu tí ike kọ́ rẹ̀ dà sọ́run. Ẹ má bínú sí. Sórí tí wàá àbúrò mi ṣe báyìí sórí pé fi báyìí àwọn ọmọ ẹ jẹ kó mú kíta fẹ́ fi mu tí ìwà àwọn tó gbé wá àbí.
apọ̀dà jàtijàti akọ̀ gbogbo àwẹ̀ rádaràda ṣé kò mọ̀ wípé inú abọ́ kan náà ló yẹ kí ọkọ àti àkókò jí máa jẹun. gbogbo nǹkan sọ́yìn bá máa fílẹ̀jì àgbẹ̀kúrú afọlọ́jẹ fún mi ọ́ ń pè mí mo lè jẹ fún ọmọ. gbogbo nǹkan lálákọ̀ọ́ máa ń kà kó máa yé yìí. Ọmọ jẹjẹ o. Ìwọ ló mọ̀. Mò ń bọ̀ wá sí clinic lọ́la náà. Ṣó ti gbàgbé pọ̀la ní antenatal day mi? Àdúpẹ́ ó wà. Ọlọ́run á ṣe tí yín náà láìpẹ́. It's okay. A máa ríra lọ́la ń gbà ẹ́. O ṣé ọ̀rẹ́. Yeah, take care. Baby, ṣó ti dé? Okay. Ojú ẹ ajá, àṣírí ẹ á tún ọ̀rọ̀ ń bọ̀rọ̀. Ṣé fẹ́ pa mí ni? Pípa ti jẹ́ mo kàn fẹ́ bẹ́ẹ̀ lé gbólóhùn ni. Gbólóhùn inú ilé kọ́lé mi àti ìtìjọ wà látẹ̀kan ni ẹ ṣe fún mi gbólóhùn gbà yẹn kí ni mí ní gbogbo nọ́ọ̀sẹ̀sì náà. Wo arábìnrin ọ̀rọ̀ ariwo kọ́ gbọ́ mi ò bá tìjà wá mo kàn fẹ́ yẹn kíní kan létí ẹ ni. Kò burú mò ń gbọ́. Mo kàn ní kí n sọ fún ẹni pé mi ò gbádùn. What? Kí lè sọ? Wo ẹgbẹ̀rún kankan bẹ ní abẹ́ aṣọ mi tí ò hàn síta tí n bá tú mẹ́ta sílẹ̀ péré inú ilé òde lójú kò ní láyé fún gbogbo wa. Kí ni mí ní gbogbo eléyìí sìn ẹ́? Orí gbogbo pálapàla tó ń bá mi dánwò tó ń tilẹ̀kùn mọ́rí lóru yìí ìwọ tó yẹ kí n máa lábí ẹni lá oyin gan tí ó wá jẹ́ kí n máa kún kiri bí oyin nínú yàrá lálálẹ́ gbogbo ikùn tó yẹ kí n dà sí ẹ lára kó ṣe ara ẹ lóore wá jẹ́ kí n dà sí ṣòkòtò. Ṣẹ́rí tó bá jẹ́ pé nǹkan tẹ fẹ́ máa bá sọ. Òbí mo kàn ní kí n sọ fún ẹni pé gbogbo rọ́bìsì láti dópin kíákíá ọmọlára bíbẹ́ ẹ̀kọ́ Gbẹ̀ngà ò gbádùn o Gbẹ̀ngù ló ya wèrè gan o gan o lè máa lọ síbi tó ń lọ. Ayé mi rè olórí burúkú máa yọ gbádùn o. Ṣẹ́rí bó ṣe wá pollute mọ́tò fún mi báyìí ó gbèrè wo lélẹ̀. Ṣó ti rí? Ṣọ́gbọ́n mi wá. Èmi kọ́kẹ́ sí orí ẹ̀ pé. Ìgúnjẹ. Thank you, good boy. Thank you, my dear. Yìí wá clinic ni. Mo kàn ní wọn létí pé epo ti wá gba injection ẹni. You are due. Mi ò rò pé mo máa ní ìdẹ́ mọ́. Injection olóṣù méjì ẹni máa ń sọ. Tí bá ti rí yàn máa sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ gbọ́. Unbelievable. Ẹlẹ́tàn obìnrin ojú rẹ̀ ajá.
olóṣì olórí burúkú bàbá ẹ bọra wọn bá ro ẹwà wábi lọ jókòó sí. lórí burúkú ó ti bẹ̀rù. níbo lọmọ James wà pàápàá gan. kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ń kú. adé ló dé kódà adé òǹkà tó báyìí igi tí mo fẹ́ fi rí o ni mo ń ṣe lọ́wọ́ yìí. James gbogbo ìyà ló máa jẹ lónìí gbogbo ìyà ló máa jẹ gbogbo ìyà tí o bá jẹ́wọ́ ẹni tó ní kó tilẹ̀kùn mọ́ mi lálẹ́ àná máa pa ẹ́ bí lónìí. ó tilẹ̀kùn mọ́ yín ń gbọ́ James ó tilẹ̀kùn mọ́ baálé mi. mo mọ̀ tilẹ̀kùn mọ́ wọn mo rò pé inú yàrá yín ni wọ́n wà ní ẹ mọ̀ ń pé kọ̀gá tó ṣaláìsí iṣẹ́ mi ní láti tilẹ̀kùn ilé àti tàkà tó sùn. lóòótọ́ ni ìwọ bá dẹ̀ ṣe ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn kẹ. sọ́tọ̀ kọ́ sọ́tọ̀ pẹ́nu ẹ ẹ̀yin méjèèjì ẹ ti rí ṣùgbọ́n mọ́ alátarodo àbí. nígbà tí ẹ̀yin méjèèjì bá ṣe tíátà yín tán kẹ́ ẹ jẹ́ kí n gbọ́. Kẹ́mísì máa lọ bẹ́ẹ̀ o alọ́ lámìlámì láàrin àyàbò ẹ̀ máa lọ bẹ́ẹ̀. kí ni kí ló dé kí ló ń ṣẹlẹ̀. kò wo bí sórí pàlàpàlà tí wàá ti James jọjọ wù lálẹ́ àná òní ń pè ní ìkọjá ààyè oorun orí kẹ̀kẹ́ tẹ́ bá tó dánrú ẹ̀ wò wàhálà ńlá ni fún ẹ. ọ̀rọ̀ yóò yé mi ò understand. èmi àti ẹ gbọ́dọ̀ jọ ṣeré ní alẹ́ òní n gbọ́dọ̀ lọ mọ ẹbí ìgbà tí okùn tó lọ mọ igi lóko mo gbọ́dọ̀ gùn ẹ ní ìgún mi ò ní ṣerú ẹ̀ mọ́ alẹ́ òní bẹ́ẹ̀ ni kò ní dọ̀la bí bẹ́ẹ̀ kọ́ màá ránṣẹ́ pé lọ́ọ̀yà kó wá kàwé kó pín ogún tiẹ̀ fún ẹ kó máa lọ sí ìwò lára ara mi ti kún. ẹ kú jókòó. ilé ológe ẹ wá mi where goes agolo ògbó ìgbà mo níbo ló ń lọ where goes. mo fẹ́ sáré dé salon kí n lọ ṣe irun mi kí n dẹ̀ tún ṣe kan náà ọwọ́ àtẹsẹ̀ mi ṣé bẹ́ẹ̀ náà lẹ sọ pé lálẹ́ òní gbẹ̀gẹ́dẹ́ máa gbiná so mo fẹ́ fún yín tán gan. àjẹpẹ́ lálẹ́ yìí àjọ máa kò lábò lálẹ́ àkò lábò ẹ̀jọ̀ ọmọ ìjà yín ọlọ́run aṣọ ẹ lọ aṣọ ẹ bọ̀ má ṣe orí nìkan o kó bá mi mọ́ débi ìsàlẹ̀ náà ìsàlẹ̀ gangan. ìsàlẹ̀ kò yé mi. tó nígbà tí ìyá àdìsá wà láyé èmi mọ̀ bó ṣe fẹ́ sí ṣùgbọ́n mi ò kì máa ń fẹ́ kí gánmugánmú kó rí ṣìkìtì níbi ìsàlẹ̀ rẹ̀ yẹn gangan. ẹ dúró ń bẹ̀ ẹ ṣe wájà lásọtán ọ̀rọ̀ báyìí. àsọtán ọ̀rọ̀ kan èyí wù mí ò wù ọ́ ní ló dífá fún ọmọ ìyá méjì ló dífá fún ọmọ ìyá méjì tí wọ́n ra tẹlifíṣàn méjì sínú pálọ̀ kan ṣoṣo. ẹ tún ti bẹ̀rẹ̀ o ẹ tún ti bẹ̀rẹ̀ sí pàfọ̀ báyìí. ó dà mo ti gbọ́ màmá ṣe nǹkan tẹ́ fẹ́. ra ilé o. ó dàbọ̀. mo dára mo dára ihò ló lọ sínú ó ṣe kúkú bọ́ sínú ilé kó ya sọmọ rẹ lára kó bọ́ sí ihò kó wá dàbí egun ní ihò aṣọ lówó làyẹ̀ sílẹ̀ lápẹ́ wà àwọn ihò gbogbo tẹ́rí báyìí ọba kúkú ti já rẹ̀ sí ihò kó kúkú lọ kọ́mọ̀ pé egun ní ihò ní ẹ́ àbúrò ọlọ́run wọlé kó lọ́wọ́ gọ́wọ́sọ mi kó dàbí ìyàwó gidi. Rubbish. Wálẹ̀ mọ́. Ọ̀tẹ́lú, wá mi. Àwọn wo ló ń ṣiṣẹ́ àmúrọ̀bà nínú ilé yìí? Àmúrọ̀bà? Rárá o, kò sẹ́ni tó ń ṣe àmúrọ̀bà nínú wa. Ibo láyé ṣe wá bàjẹ́ nínú ilé báyìí. Ṣé mo ṣe wá wà nínú ilé àṣẹ máa lọ́wọ́ tó máa ṣiṣẹ́ àmúrọ̀bà? Apá òsì látànà ló ti ń sán mi. Mo ṣe ìwé ẹ̀tọ́ máa bá mi rọ́ọ̀bù ẹ̀. Ọ̀dà lọ gbé tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ kó padà wà bá mi kọ́ bá mi rọ́ọ̀bù ẹ̀ bí. Ó gbọ́ Lucy kò kàwé rárá kékeré tí ń sọ ọmọ ọ̀dọ̀ kò mọ̀ tún máa ń rọ́ọ̀bà lásán. Ó ní yẹ́sà máa pa inú ilé yìí. Ayé ló ń jẹ́ ju ìyá lọ.
Ọlọ́run ṣọ́. Bàbá, ó dàbẹ̀ ni pé ní bára bàbá yìí bó lè lọ. Má jẹ́ ọ̀ka ẹ mọ́ bí o, èmi ti ń lọ ní. Ṣé eléyìí dá o ọ̀gá? Sórí ó dá báyìí sórí irú àwọn tó wọ gangan olóyè building wife. Building wife? Yes kẹ ìyàwó ilé ló ń jẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ wípé tí ike bá dàgbà tán apá bùbọ́ òka àfi sapara adélébọ̀ obìnrin nínú ilé irú aṣọ tó yẹ kó máa wọ kankan ni. Ok ẹ ṣe ẹ jẹ́ kí n tètè máa lọ. Má wàá pẹ́ o sórí pé òtẹ́lú oúnjẹ mi náà gbáradì ilẹ̀ fún eré tá a fẹ́ ṣe lálẹ́ má pẹ́ torí Ọlọ́run. Ok mo ti gbọ́ ó dàbẹ̀. Òtẹ́lú Sísá. bọ́tà apá kejì. Apá kejì. Mo fẹ́ lọ dáná oúnjẹ alẹ́ o. Sọ́tọ̀ ta ló ń jẹun tájá ń jùrù èmi rán oníṣẹ́ olóòfẹ́ dáná oúnjẹ alẹ́ ká ló fẹ́ jẹ náà tó o bá sọ̀rọ̀ máa bọ́ sọ́kùtà máa ní kó wá rọ̀bù. Ẹ jọ̀ọ́ sà. Àbí kí n fẹ́ gún ẹ. Ẹ má ṣe bẹ́ẹ̀ sà. Ẹ gbá pa wá. Gbẹ́sẹ̀ lé. O ti ń jábílẹ̀ kan ló ti ń jọ̀ka o. Mo mọ́lẹ̀ tẹ̀ mọ́lẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. Ọmọ yìí ìwọ náà ń dandan o. Ìwọ náà gbádùn ẹ̀ yí mọ yíyí. Ẹlẹ́tàn obìnrin ojú rẹ̀ ajá. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ohun gbogbo kọ́ mà ní wúrà o. Ẹlẹ́tàn obìnrin ojú rẹ̀ ajá o. Baby, now you I go follow. Now you. Baby, now you I go follow. Now you. Baby, baby, now you. Baby, now you. Baby, I must confess to you, say now you I go follow. Ṣé bẹ́ẹ̀ láìkẹ́? Dáadáa, mo láìkẹ́ gan. Sórí irú ohun tó ṣe yìí inú máa ń jẹ́ kéèyàn pẹ́ nílé onídìrí dáadáa. Sálùn lọ pé ibi tí mi ti lọ ṣeun kì í ṣe ilé onídìrí. Ìwọ ló mọ̀ ṣé wọ́n ṣe tibi tí mo sọ pé kàn. Ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn o ẹ ti bẹ̀rẹ̀ o. Ọ̀dà má bínú jẹ́ ká lọ jẹun ìwọ ni mo ń dóúnjẹ dúró dè sórí gbogbo omi di méjì tó máa fẹ́ jẹ òun ni òtólú ṣe sí orí tábìlì kájọ fẹ́ sí alẹ́ nu. Ó dà kò burú ẹ jẹ́ kẹ́mi tètè lọ wẹ̀ ẹ̀yin gan lẹ need láti jẹun dáadáa because ẹ̀yin àgbà náà lẹ máa ń pòwe pé okun inú ló máa fi ń gbé títà sọ̀rọ̀ mi yé. Ó yé ibi tó sọ́dé lọ so kí lọ jẹun dáadáa ṣé pé òun ó kéré wà ṣé pé òun ó kéré wà ṣé pé òun ó kéré wà. Ẹ tètè lọ jẹun mo retí yín. Kí lọ jẹun òní àrò kọ́ lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ o òní àrò kọ́ lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o òní àrò kọ́ lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ o òní àrò kọ́ lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ o òní àrò. Ẹ gbà mí. Irú kí leléyìí? Irú àìsàn
èèyàn tó máa ń ṣe màdámù ló tún dé yìí o. Ẹ̀yin àrùn wo? Ẹ wá ẹja bí wọn. Bàbá kò ṣe bẹ̀ ọ̀kẹ́ ní inú yàrá wọn. Gbé wọn. Ohun tó ga ń sìn nǹkan tó kú lẹ rí yẹn o. Sísìn bíi ti báwo? Àrùn kan tí ò lóko tí ò gbóògùn làwọn dókítà pè. Kódà wọ́n ti gbé wọn lọ ìlú òyìnbó láìmọye ìgbà. Ẹ kí ni wọ́n ń porúkọ ọ̀rọ̀ àìsàn náà? Àwọn náà mọ̀. Ṣùgbọ́n tí àìsàn yìí bá ti bẹ̀rẹ̀ sí màdàm báyìí, níṣẹ́ lọ̀gá máa ń tì wọ́n mọ́nú yàrá fún bíi ọ̀sẹ̀ 3 sóṣù kan. Lẹ́yìn kí wọ́n jáde kan lọ sí hospital láti lọ gba abẹ́rẹ́. Ká gbóúnjẹ fún wọn. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá wọn rojọ́. Bẹ́ẹ̀ a gbọ́dọ̀ disturb wọn fún bí oṣù kan tára wọn máa fi yá. Kí ló dé máa ṣàánú wa o? Àmì ẹ̀ pọ̀ o. Ẹ wo, ẹ wá lọ jẹun tí yín. James á dúró tí wọn kémi lè ṣe nǹkan tí máa ṣe ní kitchen. Ó ṣe. Tí mo ti wò pé gbẹ́gẹ́dẹ́ máa gbiná lálẹ́ òní. Irú àìsàn olórí burúkú wo ló wá lọ túlẹ̀ báyìí torí Ọlọ́run? Ẹran lọ akẹ́. Ọkàn fìyà jẹra mi lásán. Bébì, mi ò ní pẹ́ máa lọ. Torí hospital ni mo sọ fún bàbá wèrè yẹn pé mò ń bọ̀ báyìí. Ray. Sọ fún mi, kí ló ń ṣẹlẹ̀ gan-an? Kí ló ti yàn wọ́n yẹn báyìí? I mean, what is happening to us? O kì í bá mi sọ̀rọ̀ mọ́, o kì í bá mi ṣeré mọ́, wàá kò máa wò sú. Látẹ̀kọ́ ni mo ti ń fi àwọn wedding magazines tí mo rà wá hàn ẹ́ pé kò tiẹ̀ wo àwọn accessories tá a máa lò lọ́jọ́ wedding wa. O tiẹ̀ pay any attention sí. Àdẹ̀ kí bára wa ṣe báyìí tẹ́lẹ̀ náà. Baby, talk to me now. Bóyá èmi náà dẹ̀ ń tún èrò ara mi pa náà ni. Kí ló mean? Bóyá ẹ̀rù ń bà mí. Ẹ̀rù? Yorùbá ní pé aṣọ tó fi nà ọ̀yà ńlé ó wà ń kọ̀rọ̀ fún ìyàwó. Kí ló mean? Ń sọ̀rọ̀ ọjà mi lè fẹ́ kó ṣe mi gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé òótọ́ kan tí yàn ń rò ní. Ògbólógbò ọpọlọ ète adékèrèké tó fi ń tó ọ̀rọ̀ ẹbọ láti ilẹ̀ ṣé kò yẹ kó kọ̀yàn lóminú ni. So nǹkan tó ń tọ́ ẹ̀ láti sọ fún mi sì ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí èmi náà lè wá padà lẹ́yìn ìwọ ọ̀la ṣerú ẹ̀ fún ẹ àbí. Bó ṣe lórúkọ owó lówó tó di gbogbo títí gẹ̀mọ́ tágbádé ṣiṣẹ́ lóòrèkóòrè tí signal jáde lọ́tún tó jáde. Aláyọ̀kúre ni ẹ. Ọ̀rẹ́, ṣé kílé tó ṣe mí kiri yẹn ó ti cause damages lára gan-an. But there is an improvement, of course. Kì í ṣe kan tí ó le náà lọ títí o. But tí o bá lè máa lo àwọn oògùn yẹn tí mo kó fún ẹ. Wọ́n fi lo fún ọ̀sẹ̀ méjì. Ọmọ àgbà, it will be okay. No. Get out. Kí ló dé? Ó bá wọn jà léwòsàn ni. Ẹ kò lọ́nà fún mi o. Ṣé mọ̀ pé wọ́n sọ pé kí n má rojọ́. Eléwé o. Àtàtà túùrù o. Àtùtùrù tata. Èmi rè é. Ọ̀dàmọ̀lápá fọlọ́kù rẹ̀ rí.
òkìkí alábòjì gbogbo gbóná. Bẹ́ẹ̀ni, you are incorrigible yẹn dáadáa ni ẹ́. Eléwúrẹ́ ọ̀rẹ́ mi. Èmi rè. Àgbégbẹ̀yìn bàbá alágùntàn. Gbogbo èèyàn ló mọ̀ mí. How are you? Owó àwòrè. Sọ́rí kẹ̀sí mi ò mọ̀ létí ẹ̀ mi ò mọ̀. Mi ò mọ̀. Eléwúrẹ́. Agbọ̀nà. Eléwúrẹ́. Agbọ̀nà pípò. Mo gẹ́ẹ̀tì ẹ̀. Ṣé adarí? At last. Ìyàwó rere. Ìwọ ni ọkọ áńgẹ́lì yìí. Bẹ́ẹ̀ni. Hello. You are very very handsome. Ọmọ yìí náà fáyìn o. Ọbẹ̀ tó bá dùn, owó ló pa. Ọ̀rẹ́bìnrin, àjọṣe kékeré léwúrẹ́. Ọmọ pé léwúrẹ́ ni mi. Ọmọ ewúrẹ́ yìí. Òun ni. Bó ló ṣe jẹ́? Ó mọ̀ pé ìgbà tí mo wà lábúlé, òun náà lèmi pẹ̀lú ẹjọ́ close tájọ máa ń sọ̀rọ̀. Mi ò dẹ̀ lè fi sílẹ̀ torí mo mọ̀ pé bí náà ni mo máa wà títí máa fi wọ bí 100 years. Ìyá wọlé. Ẹ gbọ́dọ̀. Ẹ wo ni tó kun ẹsẹ̀? Kẹ́mi bẹ́ẹ̀. Mo lu àgúnmu jẹ̀dí láti ilé. Ní èrò ọkàn mi pé tí mo bá débí kí wọ́n máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ fọ́jọ́ mẹ́rin. Ìkíní èyí ò bá gbà o. Ní ìgbà tí mo dénú mọ́tò ni mo bá bẹ̀rẹ̀. Àfi papọ̀. Kí ló dé? Ìyọ̀ ìsórì. Ìṣègbè. Ìgbẹ́kọ̀. Lọ́ba lé mi bọ́lẹ̀. Ọ̀sá tì mí bọ́lẹ̀. Kí ni ìbá mú mi bí ọmọ? Ló mú mi bí ọmọ. Mo ti wọ́n ní bọ́ọ̀lù mi bá sọ̀bù yín bẹ́yẹn. Lẹ̀pa ò bá bóró mọ́. Ní gangan bá sọ. Àfi pẹ̀rẹ̀pẹ̀pẹ̀. Ìbẹ́lódì. Òun ní. Jáwọlé. Níbo? Ilé ìbò lẹ̀ ń wọ̀ bọ̀. Akọ́lẹ̀ sọ̀hún. Kí ló ṣe wọ́n? Jagabi. Ṣeré. Ọ̀rẹ́ mi o! Eléwúrẹ́! Eléwúrẹ́! Ẹ̀ẹ́dùn! Ẹ̀ẹ́ni! Ẹni tó bá ká àti rẹ̀! Eléwúrẹ́ o! Wọ́n jẹ́ dòdò ẹ̀ ẹ̀mí gan láìkì ẹ̀. Wọ́n ti mí ìṣe ọ̀la jẹ́. Èmi ni mo máa kú sí. Èmi fúnra mi. Hello baby. Ṣorí missed call mi. Wo ó tún lọ gbé kinní burúkú kan ẹ̀bọra kan. Wo ó kàn yàgbẹ́ sára ni. Ìyẹn tún gbé wúrẹ́ dání. Bóbù gbé wúrẹ́ tiẹ̀ ní bóbù kọ́ ní mi tiẹ̀ múnú méjèèjì. Bó ṣe ń rùn bẹ́ẹ̀ náà ni òbúkọ ń rùn. Wo mo ti wọ́n mọ́ta ni o. Mo ti wọ́n mọ́ta bóyá ó wà ń bọ́ ìsìkọ́tà tó ń bá nù gbé ara ẹ̀ bó dẹ̀ ń wẹ̀ fún ní mi tiẹ̀ mọ́ ń bẹ̀. Kí ló ń sọ yìí? Kí n farada? Àbí ìgbọ́n nǹkan tí mi sọ ni. Àní new man yìí ìdìgbò olúgi ẹbọra ìwín ó máa worse ju first man yìí lọ́kẹ́. Baby ṣó mọ̀ pé èmi ni tiẹ̀ ìwọ ni tèmi. I love you my sweetheart. All right darling, take care, bye. Ó dàárọ̀ o. Ẹlẹ́tàn obìnrin ojú rẹ̀ ajá. Ọmọlára Ẹlẹ́tàn. Oh, you fine. It's better than the last one, Sha. Mo like it. O máa rí lára tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ti bínú sí mi gan-an. Ó kù díẹ̀ káàtó. Kí ló dé látàárọ̀? Ẹ má bínú. Ó ti pẹ́ jù náà. So báwo ni wá bí ṣe ibi tó lọ? Wo mo kàn kọwọ́ bọ̀wé sáìn. Ó ti rẹ̀. Àwọn ẹlẹ́yẹ ló dé mi. Báwo lẹ gbọ́ ọmọdọ̀ tuntun? Kí o ṣubú ọ̀dọ̀? Wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ará lé ni wọ́n. Lóòótọ́ mi ò mọ ẹ kúrọ̀lẹ́. Gbẹ́nu ẹ sọ́hún, má kí wọ́n ní kí àbọ̀ sí. Ó máa gbèsè ọ̀rọ̀ ẹ kó tó lọ. Ewúrẹ́ orí ìpè mí ìmọ̀ kó ọmọ tó wà lóyún. Ẹ ṣe o àti ìlú ìṣàkó àkàlà ń dẹmọ odidẹrẹ wò ọmúdọ̀fun sọmú gẹ̀gẹ̀ ìpẹ́ ẹ̀rẹ́ abẹ́jẹ lẹ́nu tọ́ba bìyà láàyè ayé náà ẹ jẹ́ kí n bá yẹ wí. Ẹ torí Ọlọ́run ẹ má ṣe báyìí torí Ọlọ́run. Báwo lè ṣe jẹ́ báyìí? Ó mà ní kó bá mi wọ ọ̀rẹ́ mi wọ́n ṣe wèrè ará lé ni wọ́n. Bákínni. Ẹ sà ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Ó lè bá mi wí olójú bíi fọ́sibọ̀ọ̀lù ewúrẹ́ ò lè bá mi wí. Ẹ fi wọ́n lẹ̀. Kí ló dé tẹ́ ń ṣe báyìí tẹ́tẹ́ ń yẹ̀yẹ́ mi báyìí lójú àwọn ọ̀rẹ́ mi? Kí ló dé báyìí? Kí ni mo ti ara ń gbá yín gan-an? Kí ni mo ra ń gbá yín? Ṣùgbọ́n ìwòye àná ni mo pé yá mi síta tí mo nà
ṣé yẹn ṣe sọ fọmọ tó lọ́pọlọ. Kò sí yàtọ̀ nínú túùpù àtìmọ̀dò wọn. Ẹlẹ́dẹ̀ ní gbogbo wọn. Ìwọ Paul. Mo fẹ́ kí o lọ bá mi jẹ́ kíngì yẹn pa ni. Chọ́ọ̀pù ẹ̀ kó chọ́ọ̀pù ẹ̀ pa ni. Ṣùgbọ́n kan tí mi sọ fún ẹ. Chọ́ọ̀pù ẹ̀ pátápátá. Pátá. James! James! Èmi ni ma. You're very stupid. Yes ma. Ṣùgbọ́n kan tí mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni ma. Very stupid. Yes ma. Níbo ni àwọn ẹbọra àti ìwìn burúkú yẹn wà? Wọ́n ti jáde hàn. Wọ́n ti jáde lọ. Kò ní dáa fún wọn. Àyíwá. Kí ni mo wí? Kò ní dáa fún wọn gbogbo wọn pátá. Àyíwá. James. Yes ma. Kò ní dáa fún ẹ. Kò ní dáa fún ẹ. Ìyàwó rẹ̀ dọ̀mù tí ẹ̀sìn rẹ̀ ò ìwọ sí ń bọ̀. Ó dẹ̀ fẹ́rẹ̀ mi. Ó yá kí wá lọ sí sókè mà. Irú kí lè yí o? Ìyàwó rẹ̀ dọ̀mù tí ẹ̀sìn rẹ̀ ò. Ṣé wàá bá ń gbé ìtókù wá? Yes ma. Molara, you are 3 weeks pregnant. Mommy, what's doing? 3 weeks. Oh, Molara. That's very good. Amọ̀kú mẹ́kọ̀ọ́ wo nìyẹn? Ìwọ obìnrin yìí. Honey, ariwo yìí ti pọ̀ jù. Ẹ bá rọra reduce volume ẹ̀. Ó dà pé mo ṣe pọ́ sáyé. Ṣé kìí ṣe pé mo ń lálàṣà? Àlá. Bóyá ni máa gba ìtura yìí. Wà á tají. Àbí báwo? Irọ́. Mọ̀lára pè mí ní ọ̀nì. Ó bu ẹnìyẹn. Kò bú mi ó pọ́ mi lé ní. I am alive. Mo ti bọ́ sáyé. Mo ti bọ́ sáyé. You don't win. You don't win. You don't win. You don't win. Ní alẹ́ òní, gbẹ̀gẹ̀dẹ̀ àgbìnà ní alẹ́ yìí. Bẹ́ẹ̀ ni. Èyí náà báyìí. Congratulated. Ìwé là ń máa rí. Ṣùgbọ́n tó bá ti dára fún ẹ, psychologically or incorrigible ceremony máa rántí ìwé mi náà. Rárá, sórí lálẹ́ òní ọ̀tọ̀ ni. Ọlọ́mọ adọ́mú yẹn ṣe mú. Ṣé mo rántí pé 5 and 60 jọ ni wá? Ẹ bá ṣe yọ ni. Èmi ò ní. I don't win. I don't win. Hello. Kí la tún Baby, irú ìdáhùn wo nìyẹn? Anyway, I have good news for you. Ṣé kíákíá ṣe òun wà very busy ń sìn báyìí? Ṣé pọ̀ lọ́ọ̀ mi gan? Baby, I am pregnant. Hello? Hello? Hello, baby? Hello, Raymond? Are you there? Mo wà mí bọ̀. Mi nǹkan ọmọ tí màá sọ náà ni. Kí ló dé? All right then, I'm happy for you. Baby, ṣé bí nǹkan tó yẹ kó sọ ni pé you are happy for us? Mo lọ ṣẹlẹ̀. Hello? Ọ̀gá mi, sọ fún mi mọ̀ sí. Mo lọ ṣẹlẹ̀, má pè padà wò, mo gbá ọ̀gá ń pè mí. Ṣùgbọ́n. Okay,
Love you. Ó dà bẹ́ẹ̀ náà, ẹ̀ máa sọ̀rọ̀ later. Bye. Oya máa bọ̀ oya. Ẹ ti ẹ̀kọ́ sùúrù náà. Ẹ ń lọ sọ́yọ́, ẹ ń kánjú. Kí lẹ̀ ń kánjú fún? Ṣé ẹ mọ̀ pé Aláàfin ò lọ́bi kankan ni? Bóyá ló ṣe é rí kó orí tó ti wá tipẹ́tipẹ́ wáì báyìí láàrin màmá gbọ̀n. Ó dà kò burú. Ẹ má kàn mí lápá ẹ ní sùúrù. Ṣé rí ẹ? Tí èmi àti àbúrò yín tá bá ti fẹ́ ṣeré ìfẹ́, ó ní ọtí kan tá a máa mu. Ọtí? Ọtí náà ó máa ń fún wa ní okun àti agbára. Kódà a lè ṣeré ọ̀hún títí tílẹ̀ máa fi mọ́. Mo fẹ́ lágbára. Èmi aláyé mi gbé gúlò àjànàkú tí kì í bóbìnrin ló jẹ́jẹ́ èmi aláàbò bí ẹni lagi. Màá kọ́kọ́ ní kó ṣe báyìí. Màá tọ́ wá ní kó ṣe báyìí. Màá wá pakuru mọ́ bẹ́ẹ̀ ajá ìdìbò lógi. Pakuru mọ́. Ẹ wo lẹ ń ṣe yìí? Practice ni. Practice. Ẹ gbà kíláàsì kẹ́. Ẹlẹ́nu méjì ni kí ni? Ẹlẹ́nu méjì ni o. Wọ́n ṣe bí ayé. Síà. Kì í ṣe síàs. Cheers lọ máa ń pè. Ìwọ ló mọ̀. Ọtí náà dùn. Mo kókó. Igi lẹ fẹ́ là ni. Ó bá tó dànù. Ṣé nígbà tí ọwọ́ mi bá tẹ̀ báyìí, gbogbo ẹni ẹ̀kọ́ rẹ̀ bébébébébébé, àárọ̀ pẹ̀sẹ̀ nígbà tí n bá kó náà bù rẹ̀. We shall see. Ṣé ti wà charged up? Ṣára ti ń le. Ó sì ń le, ó ń le. Ó ń bọ̀ wá rọ̀. Fẹ́ láyò, màá kọ́ ẹ láyò ní confam ní sọ fún ẹ. Àwọn ẹni ọ̀gbìn tó fẹ́ kù. Ok, ìyá. Àti dúrọ́sì. Ẹ ṣe rántí nígbà tẹ́ ń gbọ́ èèyàn nígbòkúgbò bí alágbàfọ̀ tó ti mú pàrágà ẹ rántí ń gbà yẹn. Ṣé pé mo débẹ̀? Irọ́ ẹ mẹ́fà lẹ lọ tẹ́kàn ṣe bí málà tó ń gún kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sójú ogun. Èmi tú bàbá àta ẹ̀já ṣẹ̀kàn sí. Ẹ ti rẹ̀ ń tẹ́ máa pa. Èmi ẹ̀ rí lè tí n bá kí obìnrin mọ́lẹ̀ báyìí á dàbí ìgbà tó lásìdẹ́ǹtì ni kọ́lá wa kó sàánú kó wá rẹ̀ mí bàjẹ́ rẹ̀ mí gan. Mo dẹ̀ fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan. Ẹ̀bẹ̀ kẹ̀ ọ̀rọ̀ ẹ ti kó lọ́rọ̀ ẹ̀bẹ̀ béèrè a ó fi fún wọn kankun a ó dẹ̀ sí àgbẹ̀kọ̀ níbi mọ́ wí. Bẹ́ẹ̀ni ẹ lè jẹ́ kí eléwúrẹ́ padà sí abúlé. Àkíkà kí nìdí? Ṣe rí nígbà tí ọ̀rẹ́ mi àti ń dẹ̀ ti di tọlọ́kọtaya ní tòótọ́ báyìí àjọ máa jáde pọ̀ àwọn ọ̀rẹ́ mi náà dẹ̀ sì máa wá. Mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí máa wọ àwọn aṣọ ìgbàlódé yẹn kò dẹ̀ ní dá káyà àwọn ọ̀rẹ́ mi wá kọ́ máa wá wo bàbá eléwúrẹ́ pẹ̀lú bí wọ́n ṣe rí yẹn. Òdodo ọ̀rọ̀ ni o sọ sórí wá tí eléwúrẹ́ wá bí mo kàn wá fi da ẹ̀ láàmú nítorí àwọn agídí burúkú tó ní ṣùgbọ́n báyìí tó sọ̀rọ̀ yìí lónìí gangan eléwúrẹ́ lọ
Oh, thank you, my darling. Àrí sẹ́gìrì àti ká ṣe kan sí. Ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ dálé òní ṣẹ́gbọ́. Àdìjọbì ìráre. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó tó bàbá lẹ́rù, bàbá ti ṣe o. Ó ti ṣe. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó tó bàbá lẹ́rù, bàbá ti ṣe o. Ó ti ṣe. Ti ẹ béèrè lọ́wọ́ mi pé kí ni mò ń jó sí. Ewu làbúrò béèrè nǹkan rẹ lèèyàn tí ò bá ya wèrè máa ń jó sí. Ṣé mo pé láàárọ̀ yìí ara ń ṣe ní bákanbákan. Bẹ́ẹ̀ni. Clinic ni mo ti ń bọ̀ yìí gbogbo àwọn àyẹ̀wò tí wọ́n ṣe fún mi sọ wípé mo ti láyọ̀. Mo ti lóyún. Is it right? Yes, it's true. You don't win. Mi ò lè gbé sílẹ̀. Àlọ́ tọ̀ pẹ̀lú lẹ́ni. You don't win. Ẹgbẹ́ mi sílẹ̀ jọ. Kí ni? Ṣé ṣe mi bàjẹ́ má jẹ́ kí nǹkan tó tún wà ń bẹ̀ tún jábọ́. Ó dà you don't win. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ohun gbogbo kọ́ mà ní wúrà o. Ẹlẹ́tàn obìnrin ojú rẹ̀ ajá o. Ọ̀dàrí, owó ti rẹ̀ mú mi lè ṣe nǹkan kan mọ́. Ẹ dìde, ó ní ọ̀rọ̀ gidi tí mo fẹ́ bá yín sọ. Ọlọ́run, tí mo bàjẹ́. Olówó orí mi, Ọlọ́run ò ní yà wá. Nísìnyí tí Ọlọ́run ti ṣe nǹkan tí à ń wá fún wa, tí ẹ ti fún mi lóyún, ṣé ẹ ò lérò wípé ó yẹ kẹ́ pé olórí ẹbí kí ẹ sọ fún wọn so that wọ́n á lè pe lọ́ọ̀yà kó pín ogún Àdìsá fún ọmọ wa tó wà nínú mi. Àwọn àgbà sọ wípé àsìkò òun là ń ṣe òun. Ó ṣe bí ọmọ tó wà nínú ẹ̀ náà ká tó máa sọ̀rọ̀ pa fẹ́ pín wéèlì. Ọ̀nì, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí. Ẹ̀yin àgbà náà lè máa ń pòwe wípé tí èèyàn bá ń pẹ́ ní tọ́ílẹ̀tì. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tó wọ kóòtù abáyàn bẹ́ẹ̀. Ọ̀rẹ́ oníṣẹ́ yé yín báyìí ní sìn. Ṣé rò pé inú gbogbo àwọn ẹbí ló dùn sí wípé ẹ̀yin ni Àdìsá yàn kó bí ọmọ tó máa jẹ ogún òun ni. Ẹ̀yin mọ gbogbo ọ̀nà tí wọ́n ti lè máa lọ fi lépa kí má lè lóyún fún yín. Àwọn olè kúkú jáwọn náà lọ ṣe tí mo fi ń lo agídí fún yín nígbà tẹ́ fi kọ́kọ́ délé. Òkú làákàyè aṣọ máa gbà ní wọn náà. Ọlọ́run dẹ̀ ti dojú tí wọ́n báyìí. Ẹ̀rí nìyí. Ṣé rí tẹ́yìn bá ti insist pé kí lọ́ọ̀yà pín ogún lẹ́sẹ̀kẹsẹ̀ ọwọ́ wọn ti bọ́ nìyẹn kò sí nǹkan tó lè ṣe mọ́ lẹ́yìn yẹn. Ṣé bí sábà ti gba ogún yìí tán ká máa gbádùn ara wa lókùn náà kẹ́ máa bẹ̀rẹ̀ sí lò mí nílò omi òjò àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Secretary ìwọ náà wá kí ló wá kan ọ̀rọ̀ ọ́fíìsì nínú ọ̀rọ̀ lẹ́sìn. Anyway mo mọ nǹkan tí máa ṣe fún ẹ̀yin báyìí tí bá ti take over tán. Kí ló wá ló dé tí lọ́ọ̀yà náà pẹ́ lẹ́yìn tó báyìí? Kí ni? Tí a sọ pé ká tètè dé ká ṣe ojú ọ̀ṣẹ́ lásìkò. Àbí? Bóyá ká pè sórí aago ẹ̀. Lọ́ọ̀yà kí wọ́n wá ká sáìnì kan tá a máa sáìnì ó dẹ̀ wá dá gbogbo adúró sí bíbá. Ẹ má bínú madam. Wọ́n mi ò bínú o kò sọ̀rọ̀ bínú bẹ́ẹ̀ tá a bá ti sáìnì kan tá a máa sáìnì tọ̀ tí a lè ti tọ́ gbà nǹkan tá a máa gbà. Àmọ́ bí ṣe máa fọ́yà ìdànù kí wá lọ́ọ̀yà mi ni. Ẹ má ṣe bẹ́ẹ̀ madam. Ẹ rántí ijọ́ tí mo ti ń bá ẹ̀yà àtẹ̀gbẹ́ ń ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú please.
ìyá mi má bínú sọgbọ́n. It's okay. I will think about it. Lọ́yà ọpẹ́ ń tòótọ́ kó àwọn ìwé jáde kí wọ́n kọ́ bọ̀ kó kó ọmọ ibi tá à ń lọ. Bàbá ṣe rí báyìí sí. Ṣé ẹ rí ẹni tí ẹ bá bẹ̀rẹ̀? Mo ti sọ fún yín pé lọ́yà yóò mọṣẹ́ níṣẹ́. Ṣé ẹ rí báyìí sí? Ibi tó ti ń kẹ́jú. Òkú. Ẹ wò bí ṣọ́gà ló yẹ kó o pé àbọ̀kọ mi. Ọkọ ẹ ló dé kí ṣọ́gà. Mọ̀lára èmi ò ní kú kan kú bí ò ṣe yíyẹ ẹ ń bá ronú pé kí n kú yóò fàyè lẹ̀ fún mi. Àṣẹ. Ìwọ gbogbo àṣírí ẹ ló ti tú sí mi lọ́wọ́ o gbogbo ṣe ń ṣe family planning láti bẹ̀rẹ̀ tó dùn mọ́ títí tó tún sọdá lábẹ́rẹ́ tó gbọ́ lóṣù méjì. ó ṣe ń jàre lọ́ọ̀yà àti bó ṣe máa pè ìwà àti Ràmọ́nì tẹ́ máa sọ èbó síra yín wọn kàwé wọn kọ́gbọ́n orí mi ṣé bí torí mọ́jìyà la ṣe yá mọ́jìyà lọ́fà ọpẹ́lọpẹ́ lọ́ọ̀yà lára mi àdìgbà tó ojú rògbòlódì mi ti kú ni lọ́ọ̀yà ti bá mi gbà àwọn òṣìṣẹ́ tí wọ́n bá mi ń sọ káàkiri kò síbi tó rìn sí kò sú ọ̀ fún ọ gbogbo ẹ̀ wọ́n ń sọ bó ṣe ń ṣe káàkiri débi inú ilé gbogbo inú ilé fídíò wà gbogbo ẹ̀ fídíò wà. kí ni àtàrí táìmì ìwọ̀n mú oògùn oorun òun fi sínú ọtí fún ẹ̀gbọ́n tèmi gbogbo ẹ̀ mo rí lórí fídíò. ọjọ́ gbogbo tó ní ọjọ́ kan báyìí péré tó lóhùn níjọ́ tó lọ́hùn ó mú ọ níjọ́ tó sọ̀rọ̀ sí mi lọ́wọ́. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí now? You know I love you. Ìwọ náà ṣàmọ̀ pé nítorí owó ẹ̀ ni mo ṣe fẹ́. Raymond, má ṣe báyìí now. Ìwọ náà ṣàmọ̀ pé nítorí pé mo ṣì ní ẹ fẹ́ ló ṣì ń jẹ́ kí n máa dọ́gbọ́n fún Àdìsá tí mi ò tíì fi lóyún fún un. A ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ náà mo dẹ̀rò pé ó ti parí síbẹ̀. Wá ìtòṣù tó tún wá ń sọ̀rọ̀ báyìí. Raymond, má ṣe báyìí fún mi o. Má ṣe báyìí fún mi. O ti ń fi mí sí under pressure too much o. O dẹ̀ ní fún mi choice ju kí n fi poison sínú oúnjẹ má yìí lọ fún o. Hey. Ìwọ. Mo gbé o. Ìwọ. Èmi fi òótọ́ ọ̀nà bẹ́ẹ̀ lò mú wà dáadáa sí ọ láìmọ̀ wípé ọ̀dọ̀ dókítà tó mú mi lọ pé ó mọṣẹ́ dáadáa àṣelẹjọ́ fìyà ọmọ jẹ mí mo fọ àwọn náà sí kóòtù Ọlọ́run o ní tiẹ̀ ni Elédùmarè ti gbèjà mi jà ó ti fún mi láyà tèmi tó ń sìn bẹ́nu ẹ̀ kódà ẹ̀kan péré báyìí ni mo kàn ló dúró gbẹ. Ayé mi ti bàjẹ́. Òbí èmi ò bínú sí ọ àmọ́ oore kan tó lè ṣe fún mi tí òfin ní mú wàhálà lọ́wọ́ aṣọ ọrùn rẹ mo yọ̀ǹda rẹ̀ ìgbà lọ́rẹ̀ oyún ìgbé tó ní náà ó gbé bọ́ta kúrò nínú ilé mi rere ó dókèrè. Ayé mi ti bàjẹ́. Ọmọlára má kú ọmọ ra ẹ ayé ò lè dìde bàjẹ́ bẹ́ẹ̀ yẹn ayé àkọ́kọ́ jẹrà kó tó bàjẹ́ so ayé ẹ̀ sì jẹrà lọ́wọ́ ni tó bá yá lọ́sẹ̀ máa bàjẹ́. Bọ̀dá mi Gbénga ẹsẹ̀ ojú òní tì mí ẹ kú àdúró tì mí Ọlọ́run ní padà lẹ́yìn sẹ́yìn ń tèmi o Àdìsá ọmọ Agboola ẹ máa tẹ́lẹ̀ mọ̀ pé ọ̀gá pátápátá àwọn eléré orí ìtàgé. Nollywood here I come Dangote àlàyé mi gbé gúlò. Ike lọmọ mi ojú òní tí ń gbà kankan adúró tì ní lọ́jọ́ tó ṣòro adúró tì ní lọ́jọ́ tó burú. Kíkẹ́ rẹ̀. Àdìsá ìwà àti Kíkẹ́ lọ́mọ ẹ bá àdúrà yín bú túútú. Àṣẹ. Sáàmù kan nínú Báíbù ó ní jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdá gbó bíbí báwù kò darúgbó tó ara kò rọrùn ni ẹ darúgbó pátá.
oyún tó wà nú ẹ̀ ìbejì ló máa fi bí. àṣẹ. àwọn àti ọkùnrin méjì black and shine. Raymond. ló bẹ̀rẹ̀ wọ kí lójú ẹ̀rí tó ní kí ló yà ọba ẹ̀wọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n gbà tó ń sọ fún ẹ pé kó má wo ojú kan kòkó mọ́ ogun olóhun tó gbọ́ ọ̀rọ̀ síbi lẹ́nu gan. àmọ́ mi wọ́n ní kí n má fẹ́ olójú òkòrò ọba àkànjúà wọ́n dẹ̀ tún ní pé kí n má fẹ́ obìnrin tí ẹ fi gbogbo ara ẹ̀ báyìí kí ẹ̀ tán ni wọ́n dẹ̀ ní kí n má fẹ́ obìnrin tí gbogbo ara ẹ̀ fẹ́ tán torí ọkùnrin ló bá fẹ́ lò wọ́n ẹ̀sẹ̀ kan ayé ẹ̀sẹ̀ kan ọ̀run àpáàdì. Mi Raymond, my pregnancy. Pregnancy? I mean, oyún mi. Hey, oyún. Mo tọ́ ni mo sọ lọ́tẹ̀ yìí wọ́n ló lóyún. Really? Mo gbé. Ọmọ lára ẹlẹ́tàn. Mo tọ́ ni mo sọ lọ́tẹ̀ yìí. Gbọ́dọ̀. Wọ́n ní kí excuse me. Báwo? Ṣé sọ kan fún ẹ? Ìwọ ló nílé. Àlejò ló máa dáfàrà. Here. Raymond. Èmi kọ́ ló lóyún. Ìwọ. Fara Ìwọ. balẹ̀. Ṣé ìgbà tó yẹ fún ẹ? Bí oṣù márùn-ún sẹ́yìn, inú kan ló ṣe àdédé lọ sọ́dọ̀ dókítà pé kí n lọ ṣe check-up. Mo bá jẹ́ rí pé mo ní low sperm count. Wọ́n ní pé kí n tẹ máa treat ara mi kí má tẹ̀ yẹ kó gbọ́. Ṣé ni mo lè nílò oògùn yẹn ànílò ọ̀rọ̀ dẹ̀ ń bọ̀ sí. Oṣù kan sẹ́yìn báyìí ti sperm count yẹn wá bẹ̀rẹ̀ sí boost wọ́n á boost sókè. Bó lè ṣe boost yọ báyìí òun boost wọ̀ bí ni 2 years. So mo ṣe wà báyìí ẹni tó lóyún fún mi lé oyún tó wà nínú ìṣe ìwọ̀n bí ó ti wà wá wà bẹ́ẹ̀ lọ má lè débi mọ́ in fact bó ti ẹ̀ débi mọ́ gan kò mọ́tà tó ní for next week báyìí gbèsè mọ́ wa mo fẹ́ lọ sí training fún new promotion kan fún mi ní ọ́fíìsì here so. James.
sẹ́nu o ẹlẹ́tàn obìnrin ojú ẹ̀ á já àṣírí ẹ̀ á tú.